Hello everybody, welcome back to Yoruba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Eba giga ole o, ole o, ole o, ole o, ole o. Ẹ pẹ̀lẹ́ aunty jàre, ẹ kàn já from one àdánwò to another. Bàbá lórí àdánwò citizen já sí bàbá ẹ ṣe kí ni ẹ gba ọpẹ́ wa lórí pìtìpìtì tẹ́ ẹ jẹ́ kó máa ṣẹlẹ̀ sí àǹtí Ṣọlá pé bàbá ẹ gba ìyìn wa. Jẹ́ ẹ sọ kíní kan fún ẹ Ṣọlá pé wọ́n rá fọ́ ọ̀rọ̀ làwà ẹ̀gúsí fún ẹ̀gúsí ọ̀pọ̀nà fún ọ̀pọ̀nà. Surely the way you cry, the way you wail, the way you understand, ó máa ń baffle me. Like after you've done your madness, kí ló máa expect kó ṣẹlẹ̀? You should just go scot free. Tó bá ti wùwà wèrè ẹ gbogbo ẹ̀ ló kúkú gbé sí ẹ lára, òun jalè, òun tẹ gbogbo ẹ̀, òun wùwà wèrè. You expect everything to be normal? No. Heck no. Everything can't be normal when you already mess up so many people's lives, businesses, defame them, lie on them, manipulate the public against them. Ṣó wá rí close ẹ ọkàn tó wà ń bẹ tí mo máa sọ padà bí ẹ ò ní ṣiṣẹ́ ni pé tó bá jẹ́ pé àwọn people wọ̀nyí ṣẹ́ ẹ̀ initially, ṣó mọ̀ pé ọ̀tọ̀ lèèyàn tó ń bájà. Ṣó wá rí ibi tó dé yìí, I have come to the conclusion that you want to pie yourself. O fẹ́ para ẹni. O wá ń wẹ́yàn tó máa blame tó bá ti para ẹ̀ tán. Wo either you say it from now till eternity. Kíkẹ́ kọ́mú Ìyábọ̀ o, kọ́mú Ẹsáwọ́dé, kọ́mú gbogbo àwọn tó ń polówó ọjà lọ́dọ̀ wọn o. Let me tell you, tó bá para ẹ lẹ́nu láti la máa mú. Bọ̀dá láti ó ní wristwatch sọnù, òun la máa mú. Níbi tó dé yìí, you just want to end it. But you don't want it to be like you want them to go and catch your nemesis. Wípé àwọn yẹn ló pa ẹ́. No, ìwọ ló para ẹ initially. O fẹ́ para ẹ o mọ̀nà tó máa fi gbé gbà. Third Mainland Bridge wà ń bẹ. Kò di dandan kó o ṣẹ̀sín bí eléyìí. Tó bá mọ̀ pé sórí àwọn ikú kan wà ó máa ń wà graceful. Àwọn ikú kan wà ó máa ń wà graceful. Instead of kó o ṣẹ̀sín bí eléyìí kó tó kú. Àbí kó ra máa lọ wọ́ọ́rọ́wọ́ kọ́lọ́run fi kú bo àṣírí ẹ̀. Ó kúkú bẹ́tà. Tó bá kú lẹ́nìí, ọkọ ẹ tó wù ẹ́ tí ó sọ̀rọ̀ yẹn, a máa lẹ̀ kó pa ni, kì í ṣe pé kíní. Kó máa gbọ́n sìn, òun la máa sọ kó pa, torí òun ló pa ẹ́. Sórí àwọn nǹkan kan wà tó jẹ́ pé díẹ̀, softly, òun gbé rẹ ṣánlẹ̀ lójoojúmọ́. A mọ bó o ṣe rí náà tẹ́lẹ̀, a mọ bó o ṣe rí ń sìn. Ogun wo ló ń jà? Ta ló ń bẹ́ ẹ jà? Nǹkan tó wà kí yé mi lọ́rọ̀ ẹ̀ ni pé ṣe bó gbé ilẹ̀ ògẹ́rẹ́ dání, tá bá máa wú tá bá máa fọ̀ wá ní traditional woman yẹn. Why tí gbogbo ogun yìí tó ṣe ń consume ẹ̀? Why tó jẹ́ pé pẹ̀lú gbogbo nǹkan tó tójú bọ̀ náà bó ṣe ń consume ẹ̀? Because what was given to you is fake. Kò yẹ kán lè rí ẹ mú náà. In fact, ilẹ̀ ògẹ́rẹ́ ò yẹ kán lè gbé cut letter, kò tiẹ̀ ní jẹ́ kán gbé cut letter dọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n nítorí ilẹ̀. But because you have misused what was given to you, o ti lò ó ní ọ̀nà aburú torí pé o fẹ́ ṣèkà fọmọlàkejì. Mo máa sọ kíní kan fún ẹ, wọ́n ń lo àdàbí lórí ọmọ kékeré o. Wọ́n ò dẹ̀ kí ń lo àdàbí lórí èèyàn tí ò bá ṣẹ̀. If you sit down and reflect, why is this thing not working? You will now understand that you have misused this thing. Mo ní ẹ̀kan péré náà ń pe àdàbí. Ẹni ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ ṣẹ́ ẹni. You have called àdàbí trillion times lórí social media. And ibi yẹn ó máa ń bì fọ́lẹ̀. Ẹ̀sìn yẹn máa ń bì fọ́lẹ̀. You drag some people's business that has never talked to you before. Nisuru, when the going was good between you and Mama, when the going was good, Shibi, you were gallivanting. These people were not there. When the going was not good now,
You should just move on with your life. Àìmọye èèyàn tó ti bá màmá jà tó ní kálukú. Even tó àìsí màmá ṣe bó ọmọlọ́mọ ń ṣe business ẹ̀ ó dẹ̀ fi màmá lẹ̀. You cannot stop some people from liking somebody. You cannot stop some people from hating on somebody. Just because you're fine. In fact, for you to even use your energy on somebody that you have beef with, ó ti ń create negative energy fún ààrẹ. Kí you understand? Wípé okay tó bá ń báyàn jà bá ìgbà yẹn lẹ́ni yẹn máa ṣoríire because ìwọ náà ọkàn ẹ̀ ó gbé sọ́kàn. Tó bá ti lè fèèyàn sáyé ẹ̀ kó rọra máa lọ tiẹ̀ so that ọ̀nà ẹ̀ á lè là. Bó ṣe sọ tó náà ìwọ ló win court case. Ó tún sunkún pé kó má ralẹ̀ lọ́dọ̀ Harmony. Question number one. Why will I see Harmony? Bá ṣe ń rí tó pẹ̀lú òyìnbó pẹ̀lú anything ò lè ṣẹlẹ̀ ẹ̀ because Ìyábọ̀ wà ń bẹ̀. Àmọ́ àdírẹ́sì Ìyábọ̀. Àmọ́ bí táàtì kì í ṣe ìwọ tó jẹ́ pé inú ṣọ́ọ̀bù máa ń tì pamọ́ rẹ̀ ni. Kò sẹ́nibọ̀dì tó mọ ìgbà tó ń wọlé, kò sẹ́nibọ̀dì. Àmọ́ Ìyábọ̀ gbogbo scene ló ti máa rí, gbogbo party ló ti máa rí. Ìyábọ̀ ló ń polówó fún Harmony. Àmọ́ Harmony, àmọ́ ìyàwó ẹ̀, àmọ́ ọmọ ẹ̀, àmọ́ Yewé. Àyàtọ̀ sí ìwọ tó jẹ́ pé bánà àmọ́ ibi tí bánà ẹ̀ wà. Àforí omi wọ́n sì máa gbé bánà sẹ́yìn mọ́tò ibi tó bá ti rí pé kò séyàn bẹ́ẹ̀ ẹ̀rí bánà mọ̀ bẹ́ẹ̀ máa jó. Harmony ní physical address. Àwọn nǹkan tó kì í yẹ yẹn ó rò pé bí a torí pé people hate you náà ṣe ń lọ sọ́dọ̀ Harmony. Number one, let's be frank, ó lè máa ṣépè bẹ́yìn kó wá sọ pé kí wàá ralẹ̀ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run má jẹ́ orí mi ò ní gbé pé kò possible. Ìwọ tẹ́pẹ̀ tí ń já ẹ tẹ́lẹ̀ tí gbogbo nǹkan fẹ́ tó jẹ́ pé gbogbo shelf ẹ tó kún ìgbà tó ṣe ń rẹ́ǹtì ṣọ́ọ̀bù kan àmọ́ bí shelf ẹ ṣe kún náà nísìnyí kò sí nǹkan kan mọ́ bẹ́ẹ̀. Àkọ́ ìfàṣọkọ kéjì kan wà ló ń ṣe advert. There's nothing. Àwọn yẹn dẹ̀ ń wú ẹ̀ wọ́n say you are winning. That is not winning, my dear. You can win court case. Wọ́n sọ pé kó fún ẹ ní 50k, but you are not winning in reality. You yourself know. Because what's to celebrate? Every time wọ́n gbé ẹ lọ sílé ẹjọ́, it's affecting you mentally, it's affecting your business. To be more sọ̀rọ̀ about, you would think I'm your enemy. No, I want the best for you. And when all they do is to celebrate. They don't know deep down what you are going through. Even you yourself, you're not celebrating. What is to celebrate there when they already mess up your plan? You were saying it to us that, bó ṣe wà yìí o, kí ló dé tó máa ṣe civil case tó máa sọ the criminal case. Ṣé wọ́n mọ̀ pé Èkó ló ń gbé, kí ló dé tó move case lọ sí Abuja. That is to show you that your plans were disrupted. A lot of things you could achieve positively. But these people, they make sure that they mess you up. As a result of iṣẹ́ ọwọ́ ẹ̀ ni o, kì í ṣe pé it just happened all of a sudden. No. As a result of kíni iṣẹ́ ọwọ́ ẹ̀. It's crazy. I hate to watch you mess up like this. Ọlọ́run máa ń ká mi lára. Because ìgbà yẹn kò sí nǹkan kan. Ìgbà yẹn làwa máa gbá Kim. There's a lot of us tí ò tẹ̀ kí n ṣe speaker tó jẹ́ pé nígbà tá a mọ̀ ẹ́ lórí Instagram yẹn àti mark ojú ẹ pé wo tí bá fẹ́ ṣe anything èèyàn báyìí ni máa lọ raṣọ lọ́dọ̀ ọkàn mi máa balẹ̀. Oh, we can't do that. Okay, the time and dedication for the past 5-6 years tó ti dedicate lórí pé o fẹ́ jàjà tí o lè win ni. Tó bá jẹ́ pé o fi time yẹn sínú business ẹni wá ti grow ju eléyìí lọ. Ó máa ń sọ kinní kan wọ́n ní kó o fìjà fọlọ́run jà kó o fọwọ́ lẹ́rán. Yes, gbogbo nǹkan tó ṣókùnkùn sí ẹ̀dá aráyé kedere báyìí níwájú Ọlọ́run ó lè gbèjà rẹ̀ kò sí. Ó lè gbèjà rẹ̀ torí ó máa jẹ̀bi ni. Nǹkan tó dẹ̀ ń ṣe ẹ́ nìyẹn. These people are celebrating. See the way you talk because àwọn warriors, number one, ìṣẹ́ ti bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. That's number one. Number two, they don't understand what they call law. Wọ́n understand gravity, what you have gone through. Nínú court yẹn, kì í ṣe pé kó tí ẹ̀ mọ́lé, kì í ṣe pé kó lose àbí kó win. Wọ́n ní what the gambler, what the winner don't know, the gambler understand. A lot of things mess up just because they want to mess up your plan. You're
hardworking woman, for the love of God. Is this not enough? Ó dẹ̀ tún sì sọ pé cases ṣì pọ̀ dẹ̀ tí ṣe case Ìyábọ̀ Òjó sórí Queen Mother tó jáde tó sọ pé ṣebí ṣe ADL láṣẹ àbí ADL àbí kí ló pè. That means there is still a real case ìyẹn ọ̀tọ̀. O kàn fi owó tó yẹ kó fi máa invest more in your business o fi ń ṣẹjọ́ kiri. Even to carry you from Lagos to Abuja, lè wọ mọ́tò náà, wàá fẹ́ wọ plane náà. All of a sudden, owó tó yẹ kó target for something else, wàá tún gba lawyers Abuja, wàá ní lawyers Èkó. These people know what they're doing to you. That is why tó bá sọ̀rọ̀ nígbà tó jáde ń sí tó sọ̀rọ̀. I know that no. Wọ́n ti get ọmọbìnrin. Everybody know. But àwọn warriors ò mọ̀. To them, winner go lose gan. Why say winner because that is the only thing they understand. They don't even understand what the case is all about. They don't understand what you're going through. Torí pínà tó fẹ́ fún wọn. That is why they are there. Do you deserve this? If you sit down and look deep down, do you deserve this? If somebody is your enemy, you never let them win. When your enemy see you, don't share. They've won. Your enemy won against you. Think. Wá chẹ́kí àtẹ̀yàn tí ò tó àtẹ̀yàn tó tó ẹ wọ́n á ṣẹ́gìrì sí ẹ lára. Look at TikTok. Turn yourself to object of ridicule. Wọ́n á kígbe very dark man ṣì ń gbé kọ̀ǹténà ló ṣiṣẹ́ yẹn tó bá kú okú gbé látijọ́ tó ti ń pè ó ti di ẹ̀mélòó tó dẹ lóhùn. Látijọ́ tó ti ń pè ó ti di ẹ̀mélòó tó ṣe kíni tó dẹ lóhùn. Tó bá kú o ṣe kíni okú gbé. Kò ní sọ̀rọ̀ ṣé o máa sọ pé kò rí fídíò ẹ̀ ní ó rí fídíò ẹ̀ náà but that is not his, you are not his targeted audience. Kò dẹ̀ sí ẹni eléyìí gan tó sọ pé kí very dark man proof kò rí proof lórí Ìyábọ̀ Òjó pé Ìyábọ̀ is just over. Báwo ló ṣe máa wá sọ pé Ìyábọ̀ ló ṣe kíní àjẹbẹ́ very dark man máa lo gbogbo rest of his life lẹ́wọ̀n ni tó bá kú lẹ́ni láti iná máa gbé bẹ́ẹ̀ ni. So gbogbo dòdò tí láti ń ṣe yẹn tí ò lè fi sòdodo òun gan máa ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n ló máa kú sí. Mo tún rí ibi tó jẹ́ pé àwọn èèyàn tó sórí nǹkan tó máa fojú ẹ̀ rí lórí social media. Sórí pé for everything I like this energy they are giving to you. 2026 ó máa kéré gbogbo nǹkan tó ti ṣe. I don't know what happened between àti Fathia Balogun. Ṣé mọ̀ pé àná ni birthday wọn and it was graceful, you know, beautiful, and she was celebrated all over social media. I even loved the pink dress that she wore. Pink buba and gele ọmọ tí bá lè rí wardrobe yẹn tí bá lè kó aṣọ yẹn ní wardrobe yẹn tí bá lè ra pálá wọnú ilé yín táṣọ yẹn bá miss èmi ni bí mi ṣe sí Nàìjíríà táṣọ yẹn bá miss àti èmi ni èmi ẹlẹ́yà tí mo wà kó. That cloth is beautiful. Mo gbé sórí post mi ẹ̀yin tẹ́ bá rí. It's beautiful. Then I saw her coming online to come and Funke Akindele àtòun kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wọn. There was a blog that was posting something. Honestly, I didn't even see what the blog post. But Fathia Balogun that doesn't used to talk, that for her to come and talk again, you should know that. What is one thing you're going? She's a lane minder. She mind her business. Kò ń yọnu sọ̀rọ̀, kò ń dá sí anything. Jẹ́jẹ́ ló máa ń lọ. Kò lọ́ta, kò lọ́rẹ̀. For her to come out to talk on her birthday, mo ti mọ̀ pé okay, nǹkan ti ṣẹlẹ̀. Bóyá blog kan ló fẹ́ instigate fight láàrin òun àti Funke Akindele. Mo wá ka kinní kan bí kan. Tẹ́ bá wo ìgbà tí bàbá oníyàn ṣẹlẹ̀, ẹ máa understand pé wọ́n fẹ́ drag Funke Akindele. Tẹ́ bá wo ìgbà tí àǹtí Fathia ṣẹlẹ̀ náà, the same Funke Akindele. Directly or indirectly, Funke Akindele is under attack. Either she likes it or not. But from who, we cannot say. But a máa rí ọwọ́ èèyàn kan bẹ́ẹ̀, obviously. Èèyàn tó jẹ́ pé gbogbo èèyàn tó bá ti rí pẹ̀lú Ìyábọ̀ Òjó ló ń bájà. A máa rí ọwọ́ èèyàn kan bẹ́ẹ̀,
obviously èèyàn tó bá ti jẹ́ pé gbogbo èèyàn tó bá ti rí pẹ̀lú Ìyábọ̀ Òjó àti Fọlá ló máa ń bájà, which is Aunty Ṣọlápé. Aunty Ṣọlápé, how market. Surely whatever it is, it's not going to happen. Let me tell you that thing. Surely number one, you cannot drag from Gabile. Sharing got our blogger man shane. Taman tètè rí tẹ́yìn ò kì í rí. Tó máa sọ pé táwọn sọ kíní máa jáde pé I did not ṣe kíní kan. A máa tètè já àwọn èèyàn sí. Because bó ṣe ń bẹ̀rẹ̀ ni wọ́n ti ń fùkù caption fún Funke. Funke is under attack already, either directly or indirectly. Either she likes it or not. They are looking for a way to shake it, to smear her name. But I back for you. Because people get money. This is what bloggers do. Take you understand. Tó bá yẹ pé àwọn náà pretend wípé àárí tí bàbá oníyàn ṣẹlẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ni pé àárí tí Kúnlé Afọláyan ṣẹlẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ni pé àárí. Then tí Àǹtí Fathia ṣẹlẹ̀, the same person in 3 different roles. And Funke is a lame minder as well. Kò ń báyàn jà, kò ń ṣe anything pẹ̀lú yàn. Wọ́n ní níbi tí Ṣọlápé ní wèrèdè, ó ní fóònù tí Funke fún Queen Mother. More reason tí Funke fún Queen Mother fún bí a storage ẹ̀ ti pọ̀ jù. Bóyá fóònù Queen Mother ti crack. I think it was that fóònù Queen Mother yẹn kò gbádùn tó wá present ẹ̀ pé wò ó gba fóònù yìí máa lò. Mo ní extra phone sínú ilé. Queen Mother dẹ̀ need the phone. Ó yá gbà instead of kó máa lò yẹn máa lò ilé ó better. Ṣọlápé táàmù ẹ̀ pé Funke fún Queen Mother on phone. Queen Mother ló wá lọ fún Adétún, ọ̀rẹ́ ìyá oníyán. Queen Mother fún ní phone láti record ìyàwó ìyá oníyán. Ṣé rí bó ṣe máa ń twist narrative. Ṣó yé yín ní nǹkan tí ò jọra. Fóònù tó fún Queen Mother as far back as ìgbà tí Priscilla ṣe wedding kan ni. Àbí ìgbà tí Lábàkẹ́ Olódòdó jáde kan nìyẹn. Báwo ló ṣe wá relate ti ìyá oníyán? Tí ìyá oníyán gan ti lè ṣẹlẹ̀, wọ́n ti lè gbé recording yẹn before kan tó fún Queen Mother on phone. Ṣé rí bó ṣe máa ń paint narrative. Nǹkan táwa blogger wà fún ni. Either you like it or not, Funke Akindele is under attack. Ẹ wo ìgbà tí Kúnlé Afọláyan wá sọ̀rọ̀. Bí mo ṣe respect bọ̀dá yẹn tó, Ọlọ́run ó dùn mí. Àwọn kankan wà, even if you know the truth, you keep it. Why? Because o mọ̀ pé òótọ́ yìí máa ba nǹkan jẹ́. Òótọ́ kì í ṣe pé always say the truth. Òótọ́ mi wà tó bá sọ, ayé èèyàn lè bàjẹ́. You keep it. Pé torí pé kí ló fẹ́ fi ṣe? Ó dàbí there was a time somebody told me something. Wípé ọ̀rẹ́ òun, ó dàbí bank lẹ́ni yẹn ti ṣe, ó ti pẹ́. So I'm trying to get out the message. Pé ọ̀rẹ́ òun ó dàbí ẹni pé ó máa ń yọ owó. Òun dẹ̀ mọ̀. Kò sọ fóun, but ó ní bó ṣe máa ń ṣe owó yẹn. I don't know bẹ́yìn báńkì ṣe máa ń work o. Ó ló ní àwọn owó kan tó máa ń yọ. So to understand this, ó lóun mọ̀, but òun ò lè sọ. Because number one, this is my best friend from childhood. Ó lóun ò, ṣé ó ní ṣé òun fẹ́ report yẹn? Number one, the friendship is shaking. Ó lóun ò mọ bóun ṣe máa gbé kalẹ̀. Kì í ṣe gbogbo ìgbà ló máa róòtọ́ ló máa sọ. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe gbogbo ìgbà, kì í ṣe pé ó wà dishonest, but this has nothing to do with you. That is just it. Because tó bá lọ betray ẹ̀, ó ti tán. Kì í ṣe gbogbo ìgbà tó bá róòtọ́ ló máa sọ. Nǹkan tí bọ̀dá Kúnlé mọ̀ yẹn, ó mọ̀ pé kò hard yẹ, kò ní, number one, kò ní jẹ́ káwọn girls yẹn lọ sókè. Ó máa jẹ́ kán wá sílẹ̀ ni. Ó máa jẹ́ kán fojú underrate wọn ni. Why would you say something like that? Kò hard any value fún wọn. Kò hard value fáwọn girls tó ń ṣiṣẹ́. Why would you now say something like that? Torí ẹ̀ mo sọ pé àbòsí ni and jealousy. Jealousy ti Queen Mother post yẹn, nǹkan tó jẹ́ ni. Then with that being said, tàwọn oníyán Funke ò mọ nǹkan kan, Queen Mother ò mọ nǹkan kan, wọ́n rope wọn surround ẹ̀. Tí Kúnlé Afọláyan, Funke has the right to be angry. I am angry as well. Because you can't just rubbish people's hustle. Only one man's food is another man's poison. 10 million Nigeria of today. Go to 10 million or buy in a year. That is still enough for them to feed. And your mélòó ló ń gba 10 million Nigeria. Then sọ pé kí n ṣòwò. That is it. Tó wá gba 10 million in a year, èèyàn mélòó ló ń gba 10 million ní Nigeria tó sọ pé kí n ṣòwò. Even kí lorúkọ gẹ̀ Tóyìn Abraham, òun gan jáde ó sọ pé
since ọ̀sán pé 10 million là ń gbà lórí 1 million view ẹ jọ̀ọ́ bá mi gbé sí 1.5 kí lè gba 15 million. Because that thing is shady. But that only shade those women for what? Nothing. Just because you want to ridicule them. Because they are the Funke, Toyin. Àwọn yẹn náà ń sọ lọ́wọ́lọ́wọ́ náà, àwọn ọmọ ológo nìyẹn. Cinema level. Now beans, if he easy, make you now run am. Nǹkan tó lè ṣe, tó dẹ̀ ń bóyá nǹkan kó ń ṣe. Ṣẹ̀rígbó Funke express herself. Máa yẹn jáde to be saying that kìnìkan Funke pé òun ó sọ̀rọ̀, kò ṣe ní sọ̀rọ̀. Nǹkan tẹ́ fẹ́ kọ́ ṣe fún yín, kí ló dé tẹ́ ń ṣe fún ìyẹn ọ̀tọ̀. Then to this anti-Fetiazon. Wọ́n wá ọ̀nà láti drag Funke. Tẹ́ bá dẹ̀ rí nsìn ẹ wá rí ìyá gbóǹkan tó máa bẹ̀rẹ̀ sí ní drag Funke o. Àti Ṣọlá pé ìyá gbóǹkan tó máa bẹ̀rẹ̀ sí ní drag Funke o. Wọ́n wá ọ̀nà, wọ́n ń ṣe àtàmọ́ bó ṣe drag Ìyábọ̀ Òjó. Wọ́n ti fẹ́ shift sí Funke torí Ìyábọ̀ ò dá wọn lóhùn. Wọ́n ní mò ń sọ fún yín. But we are here now. Àbọ̀ ò ní gbà fún yín now. This is what bloggers do. Because narrative yẹn tó bá ti rí pé kò sí anybody tó ń debunk ẹ̀, wọ́n máa paint ẹ̀ lọ ni, wọ́n máa recruit more ni. But tá bá ti ń debunk ẹ̀ lẹ́sẹ̀lẹ́sẹ̀ báyìí, apá wọn máa weak. Wọ́n mo ti já yín sí yẹn pé Ṣọlá pé ló ń ṣiṣẹ́ ní gbogbo bẹ̀. Ṣebí ṣé ó ń fẹnu ara ẹ̀ sọ náà? Why? Because anybody ìbílẹ̀ tó fi Ìyábọ̀ polówó ó bá jà, ó bẹ̀rẹ̀ sí parọ́ ọmọ pé ó ń pààyàn. Fúnkẹ́ Akíndélé ń sìn náà ó bá jà, ó fẹ́ kàn hate ẹ̀ nù Nollywood. Tóyìn yẹn ó tiẹ̀ ti hate yẹn, òun ló wọ́kọ́ gbẹ́jọ́ wá sórí social media. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ṣọlá pé wàá parẹ́. Kò sẹ́ni wọ̀nyí tó máa pa ẹ̀ o. If anything happen to you, they should take Ìyábọ̀. Number 1, nobody is going to take Ìyábọ̀. Number 2, you know you want to buy yourself. So tó bá ti parẹ́ tán láti la máa lẹ̀ kó pa. Àbí kí láti ra sálọ ká má mọ̀ bí tó wà. Láti la máa lẹ̀ kó pa. Bẹ́ẹ̀ ni. Torí òun ló lajú ẹ̀ lẹ̀ tó fi kú dànù. Ẹ̀yin mi kò jẹ́ bó ṣe jẹ́jà rẹ̀. But I don't know if there's a way for you to turn back or, you know, because it's never too late. No. Tó bá ní way láti bojú wẹ̀yìn àbí kó tiẹ̀ máa wo bí tó ti ń bọ̀ kó wo bí táyé ẹ̀ bàjẹ́ dé. Wàá rí pé you will go back. I really wish the best for you.